gan sọ pé òun èé sọ lọ́hún sọ́dọ̀ ó tún máa kú ni sẹ́yìn kan lè pọ́ ọlọ́run tó dálé àti ayé ni gbogbo everybody ló bìlífù pọ́lọ́run wà ọlọ́run tó dá sánmọ̀ tó dálẹ̀ méje wà. bẹ́ẹ̀ ni ọlọ́run wà ọlọ́run wà ó sì rán àwọn òjíṣẹ́ ó dẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan ní kọ́tù ẹ̀ tó máa ṣe. ó dẹ̀ fẹ́ everybody ní ìlànà tó máa fi sin òun. bẹ́ẹ̀ni gbàdúrà àwa máa ń ṣe àjò ni nílẹ̀ adúláwọ̀ á ṣe àjò á sì gbàdúrà a máa ń gbàdúrà náà á dẹ̀ ṣájò báwa ṣe máa ń gbàdúrà tiwa nìyẹn bàbá ṣe ní ó yá bó ni Ọ̀rúnmìlà ṣe forí balẹ̀ f'Olódùmarè nǹkan tó yẹ ká máa mọ̀ nìyẹn bó l'Ọ̀rúnmìlà ṣe tẹríba f'Olódùmarè tiẹ̀ ṣé epo pupa ló fi ń tẹríba ni àbóṣà kan ló gbé àwọn ọmọ India ní ìsìnkú sí tó lè bá wọn sọ Hindu làwọn ń bọ Hindu kò dẹ̀ sí tó lè bá ọmọ India sọ láyé kò lè change ẹ̀ Hindu dẹ̀ ní first religion tó kọ́kọ́ wà nílé ayé yìí kí wàá lọ Hindu ó ṣáájú Jésù wà wọn àti ìbí Jésù táwọn ọmọ India ní ṣe Hindu lọ́wọ́ wá ìran Yorùbá ti pẹ́ ju ànábì Muhammad lọ. àṣà gbogbo ilé ìkẹ́ sẹ́mi ò mo travel lọ sí India náà sẹ́mi ò travel lọ sí India ní lọ́wọ́ gọ́gùn ẹ̀ oldest religion in the whole world is from Hindu wọn àti ìdílé gbò mi káì wọn àti ìdílé gbò mi Hindu ni wọn lọ sí. Hindu èmi ò gbọ́ yẹn rí odidi Jésù lèmi gbọ́ rí o ẹni tó dá ọ̀run àti ayé Jésù kan kò dọ́run àtayé tí mùsùlùmí ké pè tí gbogbo. Jésù kan kò dọ́run àtayé ṣé Jésù lè dá ọ̀run àtayé ní bó ni Jésù ṣe fẹ́ dọ́run àtayé ẹ̀mí mélòó ni Jésù ní. Jésù ló kú nítorí ẹ̀ṣẹ̀ mi àti ìwọ Sàlù. wọ́n wọ̀ rí màá mú ọ lọ sọ́dọ̀ MS bàbá yóò ṣàlàyé bí Jésù ṣe jẹ́ fún ọ. Jésù ò jẹ́ nǹkan kan nú ayé yìí. àmọ́ ẹni tí téèyàn wá fẹ́ gbàgbọ́ nílé ayé yìí ń báyìí kí tábàlẹ̀ yẹn ò fẹ́ forí balẹ̀ fún tani. Donald Trump lágbára ju Jésù lọ Donald Trump. Sàlù má sọ bẹ́ẹ̀ jẹ́ Ọlọ́run mà ní Jésù. Ọlọ́run kan ní Jésù ṣé ẹnìkan lè dọ́lọ̀ ni. tààlẹ́ gbogbo ayé ké pè kí ni Jésù lè ṣe fún ọ kí ló dé máa ń pa ẹni tó ti kú láti bí 3,000 years ago tó ti gbàgbé pọ́ùn wáyé rí. wọ́n kàn mọ́ àgbélébù nítorí ẹ̀ṣẹ̀ wa ni. ẹ̀yìn tí ò ní fún ni ṣé o lè kọ́ lóhun tó dálé ayé òye ẹni tó dálé ayé nìsín tó dáwọ́ tó dé mi ẹ̀sìn tó fẹ́ kàn má àgbélébù how is it possible? How is it possible? ó fi ara ẹ lẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ wa ni òun ló yànda ara ẹ̀ pé kí wọ́n pa àwọn nítorí ẹ̀ṣẹ̀ mi àti ìwọ. ok wọ́n ti pa Ọlọ́run nísìn wọ́n ti pa Ọlọ́run báyìí nísìn kò sọ́lọ́run láyé mọ́ àbí wọ́n ti pa Ọlọ́run. sọ ti pa Ọlọ́run nísìn. ó kú nítorí ẹ̀ṣẹ̀ mi àti ìwọ ni wọ́n fi kan mọ́ àgbélébù ó yànda ara ẹ̀ ni. ẹ gbà mí o ẹ̀yin bá ń sìn mí. Ọlọ́run yọ̀ǹda rẹ̀ pé kẹ́kún kó pa mí ẹ̀yin ọmọ aráyé sọ́nà Ọlọ́run náà wá gọ̀ báyẹn náà ẹ wo ọ̀rẹ́ ń pa mí lẹ́nu ṣe wà owó ọtí ìlàjú wàá tó gbọ́n àwọn mọ̀ pé iṣẹ́ bàbá wa ń bè gan ọlágbára jà àwọn ọmọ sí òní lọ. They play. They play. Ó gbé mi débẹ̀ all wise. Báyé bá ń ṣe ọ́ wọ ẹsẹ̀ sórí ni. Àwọn pásítọ̀ tó pe Jésù fún ọ gan-an. Ọ̀sẹ̀ spiritual gan àwọn gan lò. Àtàwọn pásítọ̀ àtàwọn kan mùsùlùmí. Gbogbo wọn irọ́ náà máa ń pa. Ó yá tó bá lọ lé pásítọ̀ yóò fún ọ ní sóòpù. Ṣé Jésù fi ọṣẹ sóòpù wẹ̀? Ọṣẹ lọ́ọ̀sì ṣé Jésù fi wẹ̀? Ṣó fi ọṣẹ lọ́ọ̀sì wẹ̀? Jésù ò fi wẹ̀. Sànàbí ni ẹ máa wọ ẹsẹ̀ dúdú o kẹ́ tó lè là. Ṣó gbọ́ nǹkan tí bàbá alágbàjì sọ ni bàbá alágbàjì ní owó wa lè ti torí pé òun já àfa kó wọn wá mọ́ ṣàyẹ̀ta o. Òótọ́ sì ni. Àwọn bíbù yẹn wọ́n ń jẹṣẹ́ wọ́n ń jẹ àṣejẹ́.
Ó yá ẹni pé traditional ò dáa but téèyàn bá wá jó wá sọ́dọ̀ yín traditional lẹ fi dáyàn lóhùn. Ó yá àáfà wo ló lọ sọ́dọ̀ ẹ̀ tó máa sọ wípé ó yá ó yá gba omi lọ́mọ lò ọlá ànábì mọ́mọ́ ó máa ṣiṣẹ́. Salo èwo wà ní kí n ṣe báyìí èwo ní kí n ṣe báyìí mu Christian wa Muslim wa babaláwo wa mẹ́ta nìkan èwo ní kí n wá ṣe. ẹ̀sìn wọn náà ṣe lè bàbá rẹ. ń lè bàbá mi kíní ni ẹlẹ́ẹ̀kẹta yẹn ni. traditional. ẹ̀sìn àbáláyé bàbá mi nìyẹn Salo mi. nǹkan tó ṣe náà nìyẹn. èmi ni mo yan ẹ̀sìn Christian ti tèmi. ìwọ náà dá ṣọ́ọ̀ṣì lẹ̀ dá ṣọ́ọ̀ṣì lẹ̀. ìwọ náà dá ṣọ́ọ̀ṣì lẹ̀. dá ṣọ́ọ̀ṣì lẹ̀ kó o máa jẹun lọ́jà. dá ṣọ́ọ̀ṣì lẹ̀ kí wọ́n náà sọ ní mínísírì kìíní kan kó lóun rí náà. gbogbo àwọn Adébóyè yẹn náà olè náà gbogbo. nítorí kálukú ó jẹ náà ń wájà rí. kí pásítọ̀ máa ra private jet. bàbá bíṣọ́ọ̀bù yìí tí Oyèdépò àbí kí náà ń pè winners ní tó ní winners òun mọ̀ ní private jet ń tiẹ̀. They play. àwọn pípù yẹn ní yáàchì tó ti lọ ń jayé pẹ̀lú àwọn ìyàwó wọn àwọn ọmọ ìjọ dẹ̀ ń dá 10 naira wọ́n ń dá owó ìdá mẹ́wàá owó ìdá mẹ́wàá Redeem Church ibo ló ń lọ látijọ́ yìí. ṣé wàá yẹ pé wọ́n ti kó àwọn ọmọ Redeem lẹ́wú ojú wọn ti dúdú wọn ayé wọn ti bàjẹ́. ó gbé mi débẹ̀ ó ti ń yé mi báyìí. owó ìdá mẹ́wàá gan ni pásítọ̀ fi ń gan ọmọ lọ skul.